lórí ìpànìyàn àwọn abalaye mẹ́ta ní ilẹ̀ Yorùbá láàrin ọ̀sẹ̀ kan àti méjì ní ìpínlẹ̀ Èkìtì àti Olúkòrò ní ìpínlẹ̀ Kwara. Ẹgbọ́n tí Prophet Moses Kasali sọ láàfin kábíyèsí kan níbi tó ní ṣàdúrà tó ní ẹ̀sìn lọ́tọ̀, ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ làṣà. Ẹ̀gbọ́n. Ìgbàlẹ̀ kò lékún. Ọ̀pá kì í rúbọ àìmọ́dà. Gbogbo ẹnikẹ́ni tó bá perí ọba wa níbi ọ̀pàrà ní kò sí, ilẹ̀ ní kó pa gbogbo wọn jẹ. Ẹni bá ronú ibi sí ìlú Ọ̀ṣun sún máa sún wọn sí ikú. Ẹni bá pinnu ibi fún ààfin àtòrí ló máa tò wọ́n sí ikú. Ọjọ́ tí kán bá fojú kan mi ọsàn wẹ́wẹ́, ìgbé ariwo gèè ni ó gbọ̀nà fún ẹ. Ẹni bá perí yín níbi láti òní lọ, ìgbé ariwo gèè ní kó gbanú wọn lọ. Wọ́n ní kí iná padà lẹ́yìn omi. Iná lóun ò ní padà lẹ́yìn omi. Iná bá fojú di omi. Iná lóun ò lé omi. Iná koríbọ mi, ó pariwo ẹkún gé láti òní lọ. Gbogbo ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá èèyàn tó bá perí wa níbi ìgbé ariwo ní ọ̀bà lọ. Ṣé rí àṣà wa tí jàmbá ṣe ni wọ́n ṣe fìbọn po odidi ọba? Kí ni mo wí sà? Àṣà tọgbọgbẹ́ ni wọ́n ṣe jí odidi ọba gbé. Tàlẹ́rí tó gbé Olúmọ Ẹ̀gbárí àti kánkán àti ìrà, kò sí ìkankan nínú wọn tó lè pàdé òkè dà bí ọba tó dá òkè ò bá pàdé òkè dà. Ọ̀rọ̀ ni mo sọ lọ́dún méjì sẹ́yìn, ṣùgbọ́n nítorí àwọn aláìgbédè wọ́n wá ní Kasali ti babaláwo. Wọ́n àmọ́ tí wọ́n tó jẹ́ babaláwo, bàbá nínú awo, ẹni tó mọ ìjìnlẹ̀ àṣírí ní jẹ́ bẹ́ẹ̀. Bàbá nínú awo, awo ni wọ́n ń pè ní àṣírí. Psalm 25:14 sí ni àṣírí Olúwa ń bẹ. Pẹ̀lú àwọn tó bá yẹ kí ni sà? Wọ́n bá bẹ̀rù ẹ̀. Inú ìjìnlẹ̀ àṣírí lọ́lọ́run gbé. Ẹni bá fẹ́ràn ní fìdí ẹ̀ hàn. Àtẹ̀pẹ́ tí wọ́n ló bílẹ̀, kí ló wá bí o? Bíbélì sọ pé láti ètè kọ́sẹ̀ ni Ọlọ́run ti dá ọ̀run òun. Bàbá láwọn bá jí yẹn láyé ni. Èèó. À ń pe àwọn ọmọ kan ní jọ́ọ̀jọ́ nílẹ̀ Yorùbá. Ọba tó lè ṣàlàyé jọ́ọ̀jọ́ ò tó nǹkan mọ́ nílẹ̀ wa. Jọ́ọ̀jọ́ ni ọmọ tí ìyá ẹ̀ bí, tí ìyá rẹ̀ ò dúró wò. Tẹ́gbẹ́ bí ìyá ti bí lọ fayé lẹ̀ ní Yorùbá sọ pé agbè lọ fọ́ omi ọ̀dànù. Èdè tí a gbọ́ mọ́, ó ń fi ìyà jẹ ọ̀pọ̀ èèyàn. Ó ti ń fi ìyà jẹ ìlú náà ní fi ìyà jọba. Ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ ni bínibí. Tá a bá lo èdè bí wọ́n ti bí wa, ẹbọ láàní ṣe ètùtù láàní gbé. Ṣùgbọ́n ká gbédè káwọn òkè kí ni a fi tẹ̀lú Ìdó, kí ni ìlú Ìfẹ́, ẹsẹ̀ òtúrá rẹ́kọ̀ ó ní a fi tẹ ìlú kan, ọ̀sẹ̀ méjì òun ló tẹ̀ Ìbàdàn. Now, ọba tí ò bá mọ olù tó tẹ ìlú Ẹ̀dó, eku ò ní ké bí eku, ẹyẹ ò ní ké bí ẹyẹ, ọmọnìyàn ò ní fọ̀ bí ọmọnìyàn, á wá dàbí aláìmọ̀ ń ṣe. Àti Mùsùlùmí àti Christianity kò sí kankan tán fi tẹ ìlú kankan dó ní àwọn ìlú ìṣẹ̀ǹbáyé nílẹ̀ Yorùbá. Ifá ni atọ́nà ohun gbogbo nígbà yẹn. Wọ́n gbà tí ẹ̀sìn sì wá dé, well, à ń tẹ̀lé pé ok eléyìí ká ṣe, eléyìí ká ṣe. Bọ̀ ìyẹn ò wá sọ pé tá a bá ti á jẹ ewédú báyìí, kò sọ pé àti ṣògùn. Ìyẹn ò sọ pé tá a bá ti mu sàn wẹ́rẹ́ àti dá ẹ wo òrí bó ṣe wà yẹn. Òrí pẹ̀lú ojú dá oyin. Tí èèyàn bá ní ògbóǹkangí ọ̀sà àbò ní ikú asthma tó le láì ní ìsìn kankan mọ́,
ó ní bí Yorùbá ti ń ṣe yóò parẹ́ wẹ́lò ó lè lò fọ́jọ́ mẹ́ta ojú ọgbẹ́ òdì náà bọ̀tẹ́ wòlíì tó bá wá mú òrí ní ìsìn tó bá fi sínú oyin ó gbowó olóògùn ni òun ló sì ṣe fà á bí wòlíì ṣe ń kúléwé lọmọ ìjọ náà ń kúléwé à ń pe igi kan ní ẹ̀là nílẹ̀ Yorùbá igi ni bí gbogbo igi tó kù bá wọ́wé ẹ̀là Yorùbá sọ pé kì í bá gi oko wọ́wé ṣùgbọ́n téèyàn báyìí lọ lóyún ní ìsìn lórí Facebook bí mo ṣe wà náà Kasali sọ pé láì bá gi oko wọ́wé ṣùgbọ́n láàfin láwà yìí ọba ní pẹkẹlẹkẹ kú ọba ní pokùnlokùn rọrùn tí ò bá jẹ́ bó ti jẹ́ ewé ń bẹ lórí iṣu la fi bọ̀wọ̀ fún kẹ̀kẹ́ ibi abọ́rọ̀ ara wa dé lórílẹ̀‐èdè yìí ẹ̀yin ti rán mi sáwọn kérúbù kan wà lọ́kàn èmi náà rán yín sáwọn ọba ilẹ̀ Yorùbá ẹ bá wa bá wọn sọ̀rọ̀ àgbàlagbà ní yín ọmọ ẹni ìrírí ọmọ èjì ojú tì ńlá ló ń jẹ́ fún wa ńlẹ̀ Yorùbá kọ́ba ọmọ lè rìn kọ́ ṣẹ̀ṣẹ̀ máa wò pé ẹ dákun ẹ bá wọn rẹ̀ sáwọn ajínigbé ti lọ àpẹẹsì wa ń tà nǹkan burúkú ni ó bẹ́ẹ̀ lọ́jọ́ tí àṣà bá gbé ọmọ mọ́kù olúlọ́yẹ kójú ọ̀hún ti gbàlejò mo sọ fún wọn mo ní àwọn orí òkè wa Fúlàní wọn ní ẹjọ́ wọn ṣe àjọ̀dún ni mo ní ẹ kìlọ̀ fún Fúlàní lọ́dún yìí táàbá yìnbọn sí màálù wọn tí màálù wọn bá wà bí a ti ń ṣe nǹkan ọ̀fẹ́ làkúgbò ọ̀jẹ̀ màálù tó bá ti kú ọ̀ṣọ́ọ̀tì Fúlàní ni o kò ní ìdí ká fọ́ ká nídìí ìbọn tó bá ké mẹ́ẹ̀ẹ́ gbogbo èyí tó bá wò lójú wọn ó tẹ̀lé mi sà bẹ́ẹ̀ ni kò ní ìdí gbólóhùn ẹ̀yọ́ kíní kan sọ pé kíní kan sọ pé àwọn bòròró fẹ́ gbàjọba ládùúgbò mi wọ́n sì ń fọ́ gílóòbù tí mo fowó iyebíye rà náà mọ́lọ́mọdáwó àwákọ̀ sẹ́yìn náà mo ní níbo ìran yìí ló lórí tẹ́lẹ̀ náà n bá pe ọlọ́pàá ẹ wá ní wọ́n ní bòròró ni ó àṣẹmọ́lù ni ó mú ní ẹ̀mí jẹ́ fi pọ́n ilé ni àṣẹmọ́lù náà wo ọlọ́gbọ̀ngbọ̀n òyì dágbére tí fi kẹ́rù ẹ̀ kúrò láàrin ọ̀yá ẹ̀yin Fúlàní tẹ́ ẹ́ kó sí ti orí òkè tẹ́ fẹ́ mọ iye ọ̀rá ẹlẹ́kọ̀ọ́ igbó àti gbódégbó ntálákẹ́dùn àti ìdíwọ́jú ti dí mèrè ẹ wo bí béèyàn ọba tiẹ̀ gbáyé kọ́ gbáyé bí ẹ̀ ń tọ́ dọ́lọ́ mọ́ mọ́lù 16 ló kún jọta wí ẹkún lágó kan òru làwọn bòròró sí kúrò ládùúgbò gbogbo ẹ̀gẹ́ tí wọ́n ti jẹ wọ́n sanwó ẹ̀wọ̀n tó lọ torí gbà wọ́n ń sunkún wọn ẹ wo ṣé 16 mọ́lù ló ṣẹ̀ gbogbo àwọn bíi 500 tó kù yìí ńgbà àgọ́ mẹ́fà ọba èlò ṣé sanwó ẹ̀gẹ́ àtàgbàdo tẹ́ ẹ fẹ́ rajà wọ́n ní àwa ò san àwa ò kú ò ládùúgbò rẹ bẹ́tà ọ̀tọ̀ ní Christianity kò ní àṣà nkankan sí akàmọ́ orúkọ tí màálù jẹ́ àti orúkọ tó gbẹ̀mí màálù sì rí àfin àsìbáwí àkùfẹ́ nkankan fún Fúlàní ẹgbẹ́ ayé bí ọba ẹ̀yìn ọba wa kí wọ́n ṣe kí ní sà èèwọ̀ ní ọ̀tọ̀ sílẹ̀ Yorùbá kò rí báyìí ń gbà kan ẹni tí ó bá jẹ ọba ní ìlànà tó tọ́ alálẹ̀ ní í sọ ọba ṣe di ẹni tó jókòó nú mọ́tò tẹ́nìkan wàá mọ̀ kó jókòó wọ́n wá ti ní sa kí ló ń jẹ́lẹ̀ gbogbo ìyẹn ni kẹ́ ẹ ṣe mítìnì kẹ́ ẹ bá wa mú ṣẹṣẹ lé lórí atọ́lórí àtọ́ba ẹ̀ní kú ní ìsìn ẹ wá wọ ètí mo wí ẹgbẹ́ ogún náírà kẹ́ ẹ yọ gbogbo bí ẹ bá ní ìdì bẹ́ẹ̀ ẹ̀kún wẹ́wẹ́ ẹ̀gẹ́ èmi mo lẹ́nu mi èmi mo sì fẹ́nu mi sọ àlọ́tọ̀ làṣà ọ̀tọ̀ lẹ̀sìn yóò ṣe é ṣe àníṣe tí o gbogbo wa pátá lálẹ́ yìí ó máa ó ẹ́ lórí. pé àṣà Yorùbá pọ́n ọba wọn lé púpọ̀ nígbà tí ọ̀làjú ń dé nígbà tí ẹ̀sìn òkèèrè ń dé òní ń gba iyì kúrò lára àwọn ọba wọ́n ti yí ọ̀pọ̀lọpọ̀ nǹkan padà ní Ògbómọ̀ṣọ́ èmi tí mo sọ bẹ́ẹ̀ ni ìlànà tí wọ́n fi jẹ oyè wọ́n ti yí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sítòde òní èmi Fáyẹmí Ẹlẹ́bùbọn mo sọ bẹ́ẹ̀ àwọn ọba wa kọ̀ láti gba ìdánilẹ́kọ̀ọ́ àti láti ṣe ìrónilágbára báwo ni wọ́n ṣe ní di ẹni àbùkù ayé náà lájọ wà
níjọ́ tí wọ́n lọ ka ọba kan mọ́lé tí wọ́n sì yìnbọn fún tí wọ́n sì pa kò sẹ́ni tó tó bẹ́ẹ̀. ọba tó bá jẹ́ pé ó ro ara rẹ̀ tó ṣe gbogbo ohun tá à ń wí, wọ́n ní ọba òróró ń ro, ọba tí róbìnrin ẹ̀ lásán. ṣùgbọ́n nígbà táwọn náà ti tẹ̀lé ọ̀làjú bí mo ti wí tí wọ́n ti tẹ̀lé ti ní ẹ̀sìn ìgbàlódé làwọn máa ṣe, àṣà ìgbàlódé làwọn máa ṣe, òun ló fa gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí i. nígbà ìwáṣẹ̀ ọba yìí jáde, ọba yìí lọ ibì kankan tí wọ́n bá ọdún tó bá jẹ́ ọdún òòṣà tí wọ́n ń ṣe nílùú, bóyá Ọ̀ṣun ni wọ́n ń bọ̀ ń bẹ̀ o, bóyá Ṣàngó ni o, bóyá ìjọ yẹn àwọn èèyàn ó tó kó wálé pé n ó fojú kan ọba lónìí, n ó rí ẹ̀ẹ̀kan tó bá jẹ́ ń rí ọlẹ́ẹ̀mí o, n ó rí ọlẹ́ẹ̀mí o, ó tún ti dẹ̀mí wọn tó rí. 1937 ni èèbó tó wà lẹ́kọ̀ọ́ tó rán ni sí Ọ̀ọ̀ni nígbà tí ọ̀rọ̀ dìjà tẹ́ ń jà sáde láàrin àwọn Ìṣàgámù àti kínní. Ọ̀ọ̀ni ní òun èèwọ̀ àwọn ò jáde, Ọlọ́run lọ́mọ iye ètùtù tí wọ́n ṣe, àwọn míì ò sùn tí Ọ̀ọ̀ni fi lọ tó fi padà síbẹ̀, tí ó jẹ́ pé wọ́n ń sọ ọ̀nà ni wọ́n ń ṣètùtù, wọ́n rúbọ, wọ́n dágbẹ́ torí kò ṣẹlẹ̀ rí ibi tí adé wà, ibi tó rí wà, ibi tí gbogbo Ọlọ́run ti ṣe gbogbo ẹ̀ fún wa bẹ́ẹ̀. téèyàn yìí bá ń ṣe akótilétà, téèyàn bá ń sọ máa lè, èèyàn ò gbọ́dọ̀ sọ pé kí gbogbo nǹkan wọ̀nyẹn kó wọn kò dàgbó. téèyàn bá jẹ́ ẹlẹ́sìn Kristi tó jẹ́ ẹlẹ́sìn Muslim tó bá ti mọ̀ pé òun ò ní lè máa ṣe orò gbogbo nǹkan tá à ń ṣe ńlẹ̀ Yorùbá, kò lẹ́tọ̀ọ́ kó pò wọ́n jọba. bí ọba bá wọ ibì kan nísìn, ilẹ̀ ó máa mì, àyà gbogbo àyẹ̀yàn ni ó jà tí ó là kàràkàràkàrà báyìí. kí ni ń jẹ́ bẹ́ẹ̀? ṣé bí gbogbo ń tá à ń wí tí wọ́n ń ṣe tí ń sọ wọn níjọ ọba bá dọba gan bá máa mọ̀ pé òun ti kú lẹ́yìn lásán mọ́. kò sí ń tọ́ ya ọba sọ́tọ̀ láàrin èmi àti ẹ ju gbogbo nǹkan tá à ń wí lọ. n ti ń jẹ́ ká pè wọ́n lọ́ba òun ni wọ́n láwọn ò ṣe mọ́, òun làbùkù fi ń kàn wọ́n. àwọn ọba náà ti padà sí ẹsẹ̀ àárọ̀ kí wọ́n máa ṣe nǹkan ìbílẹ̀ wọn, kí wọ́n mọ̀ pé àwọn ni alámòójútó gbogbo nǹkan yìí. ní ìpìlẹ̀ kó tó di pé ọba yìí jáde, ṣebí ó ní nǹkan kan tó wù láàrin ẹni tó kọ́kọ́ jẹ ọba àkọ́kọ́. Ọ̀rúnmìlà ló ṣe fá tí ó fi parẹ́, tí wọ́n fi wá fi adé pààrọ̀ rẹ̀ tó fi di pé ọba ń dádé lónìí. nǹkan tó wà látàrí ẹni tọ́jọba ni wọ́n ń dé kìíní yẹn mọ́. gbogbo tá à ń wí tí ọba tó ọwọ́ àwọn afọbajẹ ni, tí ọba ní tò ọwọ́ àwọn afọbajẹ ni, torí pé ẹni ní kú ọba ọmọ wá ọba ọmọ lọ, àwọn afọbajẹ ni ọmọ kú. ọ̀pọ̀lọpọ̀ wọn ò mójútó lé. ẹ̀yin náà ti gbọ́ báyẹn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba aláyé wa ni wọn ò mójútó lé. ẹ wòran àwọn kábíyèsí méjì tí wọ́n pa bí ẹni pẹran láti ìpínlẹ̀ Èkìtì láàrin ọ̀sẹ̀. bákan náà ni ọba Olúkòrò ti ìlú Kòrò ní ìpínlẹ̀ Kwara. ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu wòlíì Moses pé àwọn ọba wa wọ́n ti da ẹ̀sìn mọ́ ìṣàṣe wa, wọ́n ti dàálù mọ́ ẹ̀sìn tí ò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ ti gbọ́ kẹ́ẹ̀tì gbọ́ Olúmọ àbàjìkì ló ń jẹ́ kó dìímọ̀ pé ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ níṣẹ̀ṣe, ọ̀tọ̀ ní ohun àdáyébá. ẹ jẹ́ ká pọ́nlé dáadáa. lágbára Ọlọ́run àwọn ajínigbé wọn ní yáwọ́ ọ̀dọ́ wa, lágbára Ọlọ́run wọn ní jí wa gbé ní ìtókù kọ́dé ìkóparí. àmín.